Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Ẹ̀yin èèyàn mi ẹ káàárọ̀ ní gbogbo ibi tá bá ti ń gbọ́ mi o. Orí wa ò mà ní gbàbọ̀dì tọmọtọmọ. Ìkan ń ṣẹlẹ̀ ní ìsinyìí o. Wọ́n ti dà àwọn èèyàn sílùú o. Ìmú àmúra súùtù, àwọ̀ súùtù bíi pásítọ̀, ìmí àwọ̀ agbádá, ìmí àmúra àfáà. Wọ́n máa káàkiri, wọ́n máa bá yín, wọ́n á sọ nǹkan tó ń ṣe yín. Nǹkan tó ń ṣe yín gangan náà máa sọ fún yín o. Bóyá àìsàn ni á sọ fún yín, tẹ́yìn náà dẹ̀ máa mọ̀ pé ohun tó ń ṣe yín fún yín, ohun tó ń ṣe yín nìyẹn. Ọmọ á ní kẹ́ jẹ́ kí wọ́n sowọ́pọ̀ kẹ́ wọ́n gbàdúrà. Tá bá ti sowọ́pọ̀ pẹ̀lú yín ṣe lọ́ ẹ máa dọ́fẹ́ o. Ẹ jọ̀ọ́ ẹ bá ọmọ yín sọ̀rọ̀ o. Ẹ má yẹ kẹ́ni kankan sowọ́pọ̀ pẹ̀lú ọmọ yín o. Ẹ bára yín náà sọ̀rọ̀, ẹ má sowọ́pọ̀ mọ́ ẹni kankan láti gbàdúrà o. Ẹ jọ̀ọ́ orí wa ò ní gbàbọ̀dí o. Ó ṣẹlẹ̀ ń Kétu níjẹta o. Ó tún ṣẹlẹ̀ ń Kòròdú, ó ṣẹlẹ̀ láìmọye bí o. Wọ́n máa múra bí àáfà bí pásítọ̀. Wọ́n káàkiri ni wọ́n ti dà wọ́n ta rẹpẹtẹ o. Ọmọ náà fẹ́ gbàdúrà pẹ̀lú yín, ọmọ fẹ́ sowọ́pọ̀, ẹ má gbà fún wọn o. Ẹ má gbà forí yín ò ní gbàbọ̀dí, orí gbogbo wa ò ní gbàbọ̀dí o. Ẹ jọ̀ọ́ o. Gbogbo àwa mùsùlùmí káàkiri gbogbo àgbáńlá ayé, ó ti kí gbogbo ọmọ Yorùbá lápapọ̀. Àlàáfíà Ọlọ́run kó bá wa gbé o. Mo rí fídíò méjì kan. Mo wá sọ̀rọ̀ lórí ìkànnú ẹ̀ lánàá ní live mi. Ẹnìkan wá right mi wípé ó yẹ kí mi máa defend Islam mi, pé èmi ń ba ẹ̀sìn jẹ́. Sẹ́rí mo bẹ ẹ̀yin àfáà tí ẹ bá wá sórí social media láti wá sí wáàsí. Mo rọ̀ yín, mo bẹ̀ yín lọ́pọ̀lọpọ̀. Ibi tí ojúlàdé lè ní ìmọ̀ ti dàgbà, lákàyè sì ti gòkè gan. Àwọn ọ̀rọ̀ òfò tí wọ́n pa fáwọn bàbá wa ń gbà yẹn, ẹ drop ẹ̀ sínú ilé, ẹ má gbé wá síta mọ́. Torí ẹ lè expect kíró àwa at my age kí n tún wá máa dúró sórí irọ́, máa báyé sọ irọ́. Nínú ọ̀rọ̀ tí mo sọ lánàá, ó ní fídíò àfáà kan tí mo rí tó ń try láti proof pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam pé bó ṣe lágbára sí, bó ṣe ṣe kínní. Ó wá ń sọ wípé tí Ànábì tó bá ń lọ pé kòkòrò kí ń pẹ̀ sí ara Ànábì, pé Ànábì máa ń gbẹ́sẹ̀ méjì lẹ́ẹ̀kan ṣoṣo, pé tí Ànábì bá ń lọ níwájú bá ń lọ yóò máa rẹ́yìn láti nígbà kan náà. Tẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí, Al-Qur'an sọ fún yín pé èèyàn bíi tiyín ni. Ìjọ ń bo lẹ́tí gbogbo àwọn DJ YK múlẹ̀. Àwọn ọ̀rọ̀ tẹ pàǹgbà yẹn bẹ́ẹ̀ lẹ́nìkan ní Ànábì pàṣẹ fún òun àtòṣùpá kó sọ̀kalẹ̀ sí lọ́wọ́, kí ló dé náà. Ẹ sì tún gbèrú yẹn wá síta lẹ́ni. Èyí tó fa ọ̀rọ̀ yìí wá ní arákùnrin kan tó ní nígbà tí Ànábì ń lọ, ẹnìkan ló mọ Muhammad pé Muhammad á ní igi oko mọ o, pé igi oko sì dìde, ó sì rí wá pàdé Muhammad. Abba náà àkọ́kọ́ ẹ fún wa ní proof ìlú tí igi yẹn ti dìde. Kí lórúkọ igi náà? Torí ní Mẹ́kà wọ́n ní pé ní Mẹ́kà aṣálẹ̀ ni. Níbo làwọn ti bẹ́ nìyẹn pàdé tí igi oko ti dìde tó ti lọ rìn pàdé ẹ̀? Ẹ̀mí wo ló gbé igi oko yẹn tó fi lè rìn pàdé Ànábì Muhammad? Kí ló dé náà? Torí yín kú ni. Ìgbà sẹ́rí, let me tell you one thing tí ẹ̀ understand tẹ́fí ba ẹ̀sìn jẹ́ lẹ́nìí ni pé àwọn kan máa kọ nǹkan, wọn kúrò nílùú wọn rí, wọn jáde sílùú míì, wọn wá parọ́ yẹn kalẹ̀. Èyí tẹ́ ń ka ẹ wá ya dọ́mí títí ẹ lè yọ irọ́ jáde kúrò nínú òótọ́. Tá bá wá sọ̀rọ̀, tá bá wá try láti correct yín, ẹ wá bọ́ ta ẹ mọ̀ ṣépè bí ẹni pé wàá tá ń bá yín sọ yín àkíyèsí mùsùlùmí bíi tiyín. Káwa náà wá mọ pa irọ́. Nítorí bá wá dọ̀la táwọn ọmọ yín bá wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín pé daddy, why do you say this? Kí lẹ fẹ́ máa sọ fún wọn? Have you ever prepared for today? Àwọn èèyàn challenge yín lẹ́ni, ẹ tún parọ́ mi. Ṣé Islam ò lè dúró láìsí irọ́ ni? Ẹ̀yin àfá ò lè preach normal preaching láì fi irọ́ sínú ẹ̀? Ẹ prove in the whole world níbi tí igi ti ń rìn kiri. Igi ẹyọ kan náà ni máa ń rìn. Igi tí sì máa ń rìn yẹn ẹ̀ka ẹ̀ pọ̀.
kì í sì pé máa ń rìn báyìí ó ní bí ṣe máa ń move máa dẹ̀ padà ṣe fídíò lórí ẹ̀ tẹ́ mọ̀ dí tó fi lè rìn bẹ́ẹ̀ tẹ́ bá kí pé lójú yín yóò rìn tẹ́ bá bá ń bì kan lénìí tó bá dọ̀lá ẹ̀rí kó ti sún síwájú but I will tell you why ọlọ́run kò dúró tí wàá kọ́ mọ́ kájú àánú ẹ̀ kúrò lára. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wá pé akúbójú ọjọ́ ṣe rí, mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò, èmi ọmọ yín olólùfẹ́ yín. Ayé ọpẹ́ yọ ṣe ọlọ́dọ̀ títí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ayé ọpẹ́ àwọn yọ fún wa lórí ọmọ, lórí ìdáwọlé wa. Òun láyé ọpẹ́ òun ló máa fi máa yọ. Wọ́n ní bá òkú ìṣe òtán, òun ló ń wí láyé. Bẹ́ẹ̀ ni. Olúwa tó ṣe ẹ̀dá ìrà kò ní gbàgbé wa. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run ò gbàgbé àwa ọmọ kóòtù òjìrè o lójú ayé wa yìí náà ni òun ní májẹ̀mú àti ìlérí ẹ̀ tán kọ sínú ìwé mímọ́ náà òun ló ti ń ṣẹlẹ̀ òun ojú wa ló ti padà wá ń ṣẹlẹ̀ ẹgbẹ́ Ọlọ́run tóbi ẹ sọ wípé Allahu Akbar lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa ṣe rí ẹ má jẹ́ ká rò wípé ṣé kò kan eléyìí ó kan o ó kan ó tún kan ó tún kan ó tún kan ní ṣògan ọmọ bẹ́ẹ̀ ni torí wípé kí ni mo sọ fún yín wípé àti ìpọ̀ tó torí pàdé wà lórí òtítọ́ ẹlẹ́dàá àti àwọn onílẹ̀ Elédùmarè kò ní fi wá sílẹ̀ nígbà náà lọ́hùn wọ́n gbé sórí flag ẹlẹ́bọ ni wọ́n lè bẹ́ lọ́bọ ṣe wọ́n máa ṣe Islamic nation wọ́n máa ṣe lọ́tọ̀ ni wọ́n máa ṣe kìnnìkan lọ́tọ̀ ni wọ́n máa ṣe gbádà kankan lọ́tọ̀ ni àṣé lẹ́yìn ohun gbogbo Ọlọ́run máa padà gbèjà wa torí wípé kí ni torí wípé a ṣàbòsí torí wípé kí ni a ṣe bíi ti Dúpẹ́ Onítìrì àwa ò dálẹ̀ ọmọ Yorùbá a ní máa jó lọ àwọn ẹ̀yẹn a ò promise wípé a ti gbà ẹ máa jó ẹ lọ máa ṣe patí àwa ò ṣe bẹ́ẹ̀ àwa ò ṣe bíi Dúpẹ́ Onítìrì ṣẹ́yìn náà ti gbọ́ voice message táwọn tó ń wà lẹ́wọ̀n mo mọ̀ pé gbogbo wa la máa ti gbọ́ mo mọ̀ pé gbogbo wa pátápátá la máa ti gbọ́ mo dẹ̀ lè tún gbé wá sórí eléyìí náà ẹni tó ti gbọ́ tẹ́lẹ̀ bóyá ẹlòmíì náà lè lóhun ẹlòmíì gan lè máa ti torí social media àti ìgbà tó ń tún ẹlòmíì lè ti gbọ́ ń bó ẹlòmíì lè máa mo tún lè tuntun play àwọn ọmọ tó rán lẹ́wọ̀n tó ń fi wọ́n lẹ̀ ń bẹ àwa ò ṣáà ṣe bẹ́ẹ̀ torí pa dúró lórí òtítọ́ àdẹ̀mọ̀ àwọn tó rán jọ Dúpẹ́ Onítìrì wa náà ibẹ̀ gangan kọ́ là ń lọ lọ́jọ́ títí òní bí òun ṣe wí pé àtòrí kan ṣe kan ń lọ lọ́hùn o tọ́lọ́run bá ń ṣe bí tàbí tọ́lọ́run bá ń ṣe rere a máa níbi ló ń ṣe òun mà ló fa ilé yìí ìyá bàbá mi ẹ̀gbọ́n mi àtàbúrò mi èyí tí Olú Ìwò èyí tó dá sílẹ̀ ìtàn yẹn ò lè parẹ́ bó fi ṣe oore púpọ̀ fún wa ní. kí n tó sọ̀rọ̀ màá fẹ́ ká kọ́kọ́ wo fídíò yìí náà tí ọba ìlú Ìwó ẹ̀gbọ́n tí ó sọ ń bẹ. mi sì gbọ́dọ̀ gbọ́yùn bí. I hate idol worshiping with a passion. With a passion. Hatred. Wọ́n èso ọmọ èèyàn hate nǹkan, but I'm telling you, hatred. I hate idol and deity worshiping with a passion. I don't have nothing. Ọba tó bá lóun bọ̀ ìsà tó bá lóun ọ̀fẹ́ bá mi ṣe mí ìfẹ́ bá ṣe. Mi látàn o, kíta mi má bàa fàya. I don't do it. روح من هناك من هناك روح روح من هناك انا جالس روح من هناك محمد شوف البروز هذا
جيب نور من فوق كده من فوق. هذا الاخير بعدين هو اللي ضربه بين ṣẹ́tìrì wá hate àwọn ẹ̀yà tiẹ̀ èèyàn dídùn tiẹ̀ ọba ń ba lórí ohun gbogbo ni. You hate them with passion. You want to create violence into your land. You want to create enmity into your land, and you are causing the seat you are on. You sit on as a king. That is bygone for you. Ó ní àfáà yìí mi ò mọ orúkọ ẹ̀. Ṣé rí àfáà yìí? Mo fẹ́ kẹ́ wo fídíò àfáà yìí. Ìjọba wa fọwọ́ sí pé wọ́n declare holiday ṣẹ̀ṣẹ̀. Allah. Holiday táwọn bàbá wa kẹ́tí fi Kùránì pa. Tẹ́sí ládùúgbò Ọlọ́run kó pa náà débọ̀rẹ́. Kó gbé súnà Nábì ká. Ní ayé súnà àtàwọn bàbá yìí, gbogbo àwọn ẹlẹ́bọ̀ yóò jáde. Súnà àti yín tó tì wọ́n jáde yìí. Gbogbo yín àfikẹ́ tí wọ́n wọlé padà lọ́lọ́run tó yọ́nú sí. La ilaha illallah. Ṣé rí àfáà tí ó sọ̀rọ̀ yìí? Èmi ò mọ̀, mi ò mọ orúkọ ẹ̀. Sórí èdè Ọlọ́run kò ń ṣe èdè Al-Quran, kò ń ṣe èdè Saudi. Èdè àwọn tó fi ẹbọ pínlẹ̀ sí orí ilẹ̀ wọn ni. Ó lè máa mọ̀, ó dẹ̀ lè máa mọ̀, ó lè yé, ó dẹ̀ lè máa yé, bọ̀ tó bá yé ò ní bọ́ síta kó gbé microphone sẹ́nu kó máa sọ̀rọ̀. Ipe àwọn oníṣẹ̀ṣe tó bá jẹ́ kó ka ìwé àbí o mọ̀ ìwé àbí onílàákàyè, wàá ka spelling yẹn nínú kó ní iṣẹ́ ṣe or iṣẹ́ ṣe. Ní ọ̀nà méjèèjì yẹn, wàá discover pé iṣẹ́ lóògùn iṣẹ́ ló ń ṣe gbẹ́ni sẹ́ni gíga náà bàbá ẹ̀ sọ. Iṣẹ́ ṣe ibi tó ti jáde wá, wọ́n ní òjò ẹ̀yàn ń sẹ̀ kí abiyamọ wá fún ọmọ yẹn ní ọyàn. Iṣẹ́ ibi tó ti ṣẹ̀ wá, ibi tó ti jáde wá, ohun tí wọ́n ń ṣe ní ibẹ̀. Ibi tó ti jáde wá, ohun tí wọ́n ń ṣe ní ibẹ̀. So nínú nǹkan tí wọ́n ń ṣe níbi tó ti jáde wá, nínú ẹ̀ ni àgbo tó ń mu. Nínú ẹ̀ ni àwọn nǹkan ìbílẹ̀ tí ò ń ṣe. Nínú ẹ̀ ni iṣẹ́ àgbẹ̀. Nínú iṣẹ́ ṣe ni gbogbo ẹ̀ ti jáde wá. Sórí èdè Ọlọ́run tó pè yẹn gangan, èdè àwọn oníṣẹ̀ṣe ni.
èdè àwọn bàbá ńlá àwọn tó tẹ̀lé Ẹdó òun ní ìṣẹ̀ṣe. ṣùwárà àwọn tí wọ́n fún ní ọlùdé bíi pé àwọn tó jẹ́ ọmọ káàròjìrè wọn ń ká nǹkan kú torí wọ́n ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ipò tí wọ́n wà. sórí Abraham kò ń ṣe mùsùlùmí kò dẹ̀ ń ṣe Christian, ó pa ẹran. ṣùgbọ́n Muhammad, tó bá wo ìwà Muhammad dáadáa, apa ènìyàn ni, ogun ló dẹ̀ ń jà. lẹ́yìn ogun kó máa bẹ̀rẹ̀ sí ń dó ìyàwó oníyàwó, kó wá máa wáṣọ ọ̀fọ̀ lé wọn lórí. ṣó mọ̀ pé Muhammad yìí ẹran ló jẹ kú níbi tó ti ń dóbò kiri. Muhammad bó ṣe ń ṣe ní ilẹ̀ tiwọn nìyẹn o. ìyàwó àkọ́kọ́ fẹ́ ṣó mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ ni, ó ka Al-Kùránì débẹ̀, ẹ̀gbọ́n ẹ̀ ló fẹ́. sórí ìyàwó ẹlẹ́ẹ̀kejì tó fẹ́ ní ọmọ ọdún 6, ó bẹ̀rẹ̀ sí ń bá sùn ní ọmọ ọdún 9. báwo nìyẹn ṣe máa bá ọmọ ọdún 9 sùn tó ò ní fi okó jáì fún ẹ̀? orúkọ ọmọ yẹn ò lè bímọ ni, àbó orúkọ kò bímọ, ó ti fi okó ńlá, ó ti fi jáì fún, ó ti fi lọ́ì fún ẹ̀, òun ni ọmọ yẹn ò fi bímọ. then káyé nínú ọdún kan, káyé ìgbà tí Muhammad jà ogun, ìgbésí ayé. ṣé ẹ rí ibi tó bá ti sọ fún yín pé kẹ́ ẹ ṣe dáadáa sí anybody, ẹ lọ wo tafsir rẹ̀, àwọn mùsùlùmí sí mùsùlùmí ni. if you are not a Muslim, tó bá kí ń ṣe mùsùlùmí, nǹkan tí Allah, Quran, Hadith, Muhammadu, Jibril tí ó sọ ní pé kán gbógun tì yín, kán pa yín tí wọ́n bá dẹ̀ rí opportunity. òun lè fi máa rí àwọn mùsùlùmí ìyàwó, torí tẹ bá ti rí àwọn ìlú mi àwọn sọ pé all terrorists are Muslims, but all Muslims are not terrorists. àmọ́ gbogbo àwọn mùsùlùmí tẹ rí tí wọ́n pààyàn lọ́hùn fàlà, mùsùlùmí ni wọ́n gba àwọn tẹ rí tó ń pààyàn yẹn, torí nǹkan tí Kùránì sọ fún wọn òun nìyẹn. now wọ́n fẹ́ make sure pé gbogbo wa wọ́n Islamize everybody, wọ́n á change story wa, wọ́n á sọ fún wa pé ilẹ̀ Lárúbáwá la ti wá, torí pé àwọn Fúlàní àwọn ló ń dára yìí. ọmọ Yorùbá gidi tó bá ti mọ nǹkan tó wà nínú Islam, ó kéré gan fúnra ara ẹ̀, ó máa kúrò ńbẹ̀. Allah ò kì í ṣọlọ́run. Allah, torí àwa ò gbọ́ rí pé ibì kan ojúbọ Olódùmarè, a ò gbọ́ rí, àmọ́ Allah lójúbọ. a jẹ́ ti kà á ti jẹ́ kí gbogbo wa rí wípé Allah yìí, wọ́n ti ń sin Allah yìí kan tó bí Muhammadu. ẹ̀yin tẹ́ bá ń ṣe Islam, ẹ̀yin Muslims, ẹlẹ́bọ Saudi ni yín, ẹbọ Saudi lẹ̀ ń ṣe, torí wípé àwọn bàbá Muhammadu, Allah náà ni wọ́n sìn, wọn ò dẹ̀ kí ń ṣe mùsùlùmí. àmọ́ àwọn wo làwọn mùsùlùmí? àwọn tí wọ́n ń jà, àwọn ọmọ ogun Islam, òun ni mùsùlùmí. Muhammadu kó wọn jọ láti máa fi dàlúrú, láti máa fi gbalẹ̀, òun làwọn mùsùlùmí. báwo lọ́lọ́run ṣe máa sọ fún yín pé kẹ́ máa gbógun ti àwọn èèyàn, kẹ́ máa pààyàn, táwọn ẹni yẹn tí wọ́n bá ṣe nǹkan tí kò dùn mọ́ lọ́run nú? ṣe bọ́lọ́run ló ní ẹ̀mí, ó lè jẹ́ kán sùn kán má jí mọ́ náà, ó ṣe máa tún wá rán Muhammadu tó pé kó jẹ́ agbanipa kó máa pa wọ́n. gbogbo wa mọ̀ yìí pé èèyàn gan ò lè sọ fún ọmọ ẹ̀ wípé ọmọ yẹn má bá ṣeré o, ó rude sí mi o, ó ṣe kinní kan o. no, torí wọ́n máa ń sọ fún wa, tún máa sọ fún wa gan lẹ̀ Yorùbá pé má jà o, ìjà ò dọ́là o. àmọ́ Allah àti Muhammadu sọ pé kẹ́ ẹ lọ jà, dandan ni ìjà. ibẹ̀ ló ṣe kò yẹ kẹ́ ẹ ti mọ̀ pé Allah gan ni devil, Allah gan ni Sátánì. nígbà táwọn òbí wa sọ fún wa pé ká má jà, tá Allah sọ pé dandan ni ìjà ti jẹ́ ọ̀ranyàn fún wa nínú Quran, nígbà dandan a gbọ́dọ̀ pààyàn fún òun ti fi ẹ̀mí wa ṣe pàṣípààrọ̀. ẹ̀yin èèyàn wa, gbogbo kinní ìtawà náà bá mọ nǹkan tó wà nínú Quran, a máa mọ̀ pé lódodo, pẹ̀lú àwọn àtakò 2 mẹ́ta tá a mú jáde yìí, àtakò pọ̀ rẹpẹtẹ o, àmọ́ àwọn ìta mú jáde yìí ó ti fi hàn wípé Kùránì ò kì í ṣe àti ọ̀dọ̀ Ọlọ́run kankan, Allah ò kì í ṣe Ọlọ́run. a dẹ̀ ti jẹ́ kẹ́ ẹ mọ̀ báwọn mùsùlùmí, òkúta ni wọ́n ń forí balẹ̀ fún, òkúta yìí wọ́n ti ń forí balẹ̀ fún kí Islam tó bẹ̀rẹ̀.
òkúta yìí ó ti wà ní Kaaba kí Islam tó bẹ̀rẹ̀. Ó dá ẹ̀yin èèyàn mi, a sì máa tún mú wá o. Ǹjẹ́ ẹ mọ̀ pé òkúta Kaaba yẹn wọ́n ti jí gbé rí fún over 20 years? Tó bá yẹ pé Allah lọ́lọ́run ni, ǹjẹ́ wọ́n máa rí jí gbé? Èèyàn kan máa fẹ́ wá jí Agẹmọ gbé ní Ìjẹ̀bú of recent, kó máa lọ. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, gbogbo wọn ṣe kó wa lẹ́rú náà, ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ó ní ọwọ́ onílé nù. Nǹkan tí mo fẹ́ káwọn ọmọ Yorùbá mọ̀ nìyẹn. Ó ní ọwọ́ onílé, ẹni tó mojú nǹkan yẹn, tó máa sọ pé ó yá ṣe báyìí ṣe báyìí, tó bá ṣe báyìí nǹkan kan ò ní ṣe, ó yá gbé. Bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Tí ò bá ní ọwọ́ onílé nù, èèyàn kankan ò lè sọ. Wọ́n jí Allah gbé fún over 20 years kan tó dá padà. Òkúta yẹn ń sìn, ìgbà tó máa lọ ṣà yìí tó wà Mẹ́kà báyìí, tọ́ílẹ̀tì lọ ti ṣá o, wọ́n ti ṣá síbẹ̀ o. A sì máa kà á, kò ń ṣe ní. Tọ́ílẹ̀tì ni wọ́n ti ṣá síbẹ̀. Ǹjẹ́ wàá rí pé àwọn American soldiers ni ó ń ṣọ́ Kaaba báyìí? Kí nìdí? Torí kán bá tún máa wá jí gbé. Ìkòkò ọbẹ̀ Saudi ní Islam. Allah ò kì í ṣe Ọlọ́run Olódùmarè. Ọlọ́run Olódùmarè ò nẹ́sìn, ìwà lẹ́sìn, tí ìwà ẹ bá ti dáa. Àṣà àti ìṣe ló wà. Àwa ọmọ Yorùbá ní àṣà àti ìṣe wa. Àṣà àti ìṣe Àràbù òun ní Islam. Àmọ́ àwọn tó gbé ẹ̀sìn yìí wá, àjẹ́ndà wọn ní pé kán pààrọ̀ orúkọ wa, kán gba àṣà àti ìṣe wa, kán gba everything, kán gba identity wa, kán gba èdè wa. Wọ́n wá sọ fún wa kí wọ́n tún ìtàn wa kọ, kán wá máa sọ fún wa pé ilẹ̀ Lárúbáwá la ti wá. Tá a bá ti gbà pé ilẹ̀ Lárúbáwá la ti wá, tán ti Islamize everybody, wọ́n á gbé ṣẹ̀ríà wá. A máa para wa díẹ̀díẹ̀. Tá a bá ti wá para wa dójú àmì kan, àwọn Àràbù tó ń fún àwọn àáfàá wa lówó yìí pé kán máa ba ìlú wọn jẹ́, pé kán máa kó wa lẹ́rú, pé kán máa kọ́ wa ní Quran, kán máa kọ́ wa ní ìmọ̀ gidi, nǹkan tó máa jẹ́ kí ilẹ̀ wa dá. Wọn ò gbé wa o, bọ̀ wọ́n ní kán máa kọ́ wa ní Quran, kán máa brainwash wa. Tó bá wá tó àsìkò kan, àwọn máa wá, àwọn náà máa wá dá ìlú tẹ̀jẹ̀ àwọn tó bá wà lórí ilẹ̀. Wọ́n á máa fẹ́ wọn, wọ́n á máa bí funfun sáàrin wa díẹ̀díẹ̀. Tó bá wá tó àárín kan, àwọn funfun yẹn máa bẹ̀rẹ̀ sí pa àwọn dúdú yẹn, wọ́n á dẹ̀ máa ṣe Bismillah. Ǹjẹ́ ẹ mọ̀ pé tán bá fẹ́ pa ẹran, Bismillah ni wọ́n ń ṣe sí. Wọ́n sacrifice ẹran yẹn fún Allah. Ṣé ẹ mọ̀ pé tán bá fẹ́ pa èèyàn náà, tán bá dúnbú èèyàn, ṣé ẹ mọ̀ pé Bismillah náà ni wọ́n ń ṣe sí. Wọ́n sacrifice èèyàn yẹn fún Allah. Ẹ̀yin èèyàn wa, this thing is very clear. Allah ò kì í ṣe Ọlọ́run. O ò need láti ṣe religion kankan. Ọlọ́run ò nẹ́sìn. Do the right thing. Iṣẹ́ lóògùn iṣẹ́. Tẹ̀lé òfin àti òfin ìlú tó bá wà. Wọ́n ní bó ṣe ń ṣe ń bì kan ìwọ bòmíì ni. Nǹkan tá a lè ṣe ní Nàìjíríà, tẹ́ bá dé ìlú òyìnbó ẹ lè ṣe. Nǹkan tẹ́ lè ṣe nílùú òyìnbó, tẹ́ bá dé Nàìjíríà ẹ lè ṣe. Bó ṣe rí nìyẹn. Gbogbo ilẹ̀ kọ̀ọ̀kan ló ní àṣà àti ìṣe wọn, ló ní èdè wọn, ló ní way of life wọn. Wọ́n wá fẹ́ gba way of life tọ̀dọ̀ tiwa, wọ́n fẹ́ replace ẹ̀ pẹ̀lú tàràbù. And once tán bá fi lè ṣe yẹn, ó ti tán pátápátá nìyẹn o. Gbogbo ibi tí ẹ̀sìn Islam ti jọba tó ti gbilẹ̀, ẹ̀yin náà rí pé kò sí peace ńbẹ̀. Ẹ rí bọ́n ṣe ń para wọn. Wọ́n fẹ́ gbé ẹwà àwọn ọba wa kankan, torí pé mi ò lè blame wọn, torí pé wọn ò mọ nǹkan tó wà nínú Quran àti pé nítorí owó. Téèyàn bá ti nífẹ̀ẹ́ owó jù, wọ́n máa ba ọjọ́ ọ̀la wa jẹ́ ni. Àwọn ẹlòmíì máa wò pé nǹkan tóun ṣe lénìí, òun gbádùn lénìí, Saudi ń sanwó fóun lénìí. Ìwọ kọ́ ló máa jìyà ẹ. Tí wo bá jìyà ẹ, àwọn ọmọ ẹ máa jìyà ẹ. Torí tá a bá tètè kọ ẹ̀sìn Islam, ká tètè padà sínú àṣà àti ìṣe wa, ilẹ̀ wa ò lè lọ wájú o. Wọ́n dẹ̀ máa gbalẹ̀ Yorùbá o. Àwọn Fúlàní máa pa everybody o. Báyìí sì wọ́n gbé ẹ̀sìn wa. Wọ́n sọ fún wa pé ká má ṣe àṣà àti ìṣe wa mọ́. Wọ́n ní ẹ má sìn gbẹ́rẹ́, ẹ má ṣoògùn, kò dáa, ẹ má ṣẹbọ, kò dáa, ẹ má lo ìfúnpá, ẹ má lo ayẹta, ẹ má ṣe kinní kan. Báyìí sì àwọn Fúlàní ń dúnbú everybody. Kùránì ò lè gbà wálẹ̀ o. Everybody ń dúnbú àwọn èèyàn. Àwọn tó ń dúnbú tó ń pa yẹn, wọ́n ń ṣe Bismillah kan tó pa wọ́n. Torí pé Quran 8:39 ti sọ pé ẹ jà wọ́n lógun tí gbogbo ẹ̀sìn máa fi jẹ́ ti Allah nìkan.
ìlú tán bá ti gbé Islam wọ̀ wọ́n fẹ́ wá fi gbalẹ̀ ni o wọ́n fẹ́ pa everybody yín kan islamize gbogbo yín kẹ́ ẹ máa ṣe Islam nìkan kẹ́ ẹ má ṣe nǹkan míì kó jẹ́ Islam nìkan. So a ti jẹ́ kó Quran fún ara ẹ̀ náà ti sọ pé wọ́n máa rán òjíṣẹ́ sí yín pẹ̀lú èdè yín. Ó ní gbogbo ìjọ kọ̀ọ̀kan ló ti ní òjíṣẹ́ tọ̀dọ̀ tí wọ́n tá a rán sí wọn. Wọ́n mọ́jú wọn ò rán sí wa. Ẹ lọ ka àwọn kinní yìí fún ara yín. Àwọn àáfàá ò ní sòdodo torí pé ibẹ̀ ni wọ́n ti ń jẹ. Àmọ́ ńgbà táṣìírí bá tú àwọn àáfàá náà wọ́n máa padà jáde torí kò síṣẹ́ ni. Ẹ jẹ́ ká develop ìlú wa. Ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká jọ lé ajogun Islam kúrò lórí ìlú wa kí fọkànbalẹ̀ lè wà. Torí bó ṣe ń lọ yìí tí ẹ̀yin bá rò pé bóyá Islam lọ́nà irọ́ ni o. Tí wo bá jìyà àwọn ọmọ ẹ̀ táwọn ọmọ ẹ̀ ò bá jẹ àwọn ọmọ ẹ̀ máa jẹ o. Tá a bá tètè ní káwọn èèyàn kúrò ìtàn lásán ló wà nínú Quran o ìtàn Lárúbáwá ni o kò kàn wá o ilẹ̀ wa náà fẹ́ gbà o ẹ̀yin ọmọ Yorùbá jẹ́ ká jí o Allah ò kì í ṣọlọ́run wọ́n tiẹ̀ tún wá ń fi kinní kan parọ́ fún yín pé tí ò bá ṣe ẹ̀sìn ó máa wọná ẹ̀yin ọmọ Yorùbá kò sí náà àwa tá a ti jóbi ǹjẹ́ ọmọ wa lè ṣẹ̀wá ká lè fẹ́kùn pajẹ àtúnwá láyé ẹ̀san nílẹ̀ Yorùbá wọ́n ń sọ kinní kan pé ayé máa parẹ́ irọ́ ni àwọn tó ń sọ fún yín pé ayé máa parẹ́ wọ́n ń plan ní year 2100 the next 100 years the next 200 years wọ́n ti ń plan ní ẹ̀lẹ́ wọ́n ń secure borders wọn wọ́n ń tún ìlú wọn ṣe torí pé wọ́n mọ̀ pé àwọn máa tún ayé wá reincarnation ló wà wọ́n fẹ́ bá ilẹ̀ wọn ní dáadáa wọ́n wá ń sọ fẹ́yìn pé ayé máa parẹ́ ẹ̀yin wá ń ba ilẹ̀ tí yín jẹ́ wọ́n ń sọ fún yín pé ẹ máa wọná kò sí náà ẹ sọ fún wọn pé bo ni iná yẹn wà ta ló dá iná yẹn ta ló ń fepo sí kí wọ́n fẹ́ lọ máa ṣe nu iná yẹn téèyàn bá ti kú ẹ̀mí yìí ẹ̀mí máa kúrò ó máa di spirit ṣẹ́yìn ti gbọ́ bí tí spirit ti ń jóná rí ni ẹ̀yin ọmọ Yorùbá ìran Yorùbá ló kàwé jù lágbàáyé ǹjẹ́ ti gbọ́ rí pé iná ń jó spirit ṣe bí bọ́dì níná máa ń jó téèyàn bá ti kú ẹ̀mí ẹ ti lọ bọ́dì nìkan ló máa kú kò bí ìtẹ̀ ẹran náà ni tó bá ń wọ̀n kan sún jẹ tán bá sún jẹ kán filẹ̀ bó láṣìírí tán bá filẹ̀ bó láṣìírí ó máa dóòrùn pa wọ́n so ẹ jẹ́ ká ronú irọ́ lásán ni irọ́ 100% irọ́ ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé everything nípa Islam from láti ìbẹ̀rẹ̀ títí dé òpin irọ́ ni gbogbo ẹ̀ orí irọ́ ló wà láti ibi òpó Islam fún ara ẹ̀ orí irọ́ ni níbi Islam wá pẹ̀bọ rẹ̀ irọ́ ni ẹbọ fún ara ẹ̀ ní Islam àwọn gan ni wọ́n ń bọ idols àwọn gan ni olórí abọ́ṣigidi nǹkan tí Muhammadu fẹ́ ṣe ni pé kẹ́ ẹ fi tọ̀dọ̀ ti yín lẹ̀ kẹ́ ẹ máa ṣe tọ̀dọ̀ ti ẹnìkan kẹ́ ẹ máa fún tọ̀dọ̀ ti ẹ̀ ní energy kẹ́ ẹ máa kówó ti yín wá wọ́n á tẹ̀sí máa sọ fún yín pé tẹ́ ẹ bá fẹ́ sùn ẹ gbọ́dọ̀ kọrí sí ibi tá Allah wà ẹ mọ reason ni so that tẹ́ ẹ bá kú wọ́n á lè sacrifice ẹ̀mí yín fún Allah this is common sense now wọ́n sọ fún wa pé ibi gbogbo lọ́lọ́run wà àwọn kan sọ wípé kẹ́ ẹ máa kọrí síbì kan wọ́n ní gbogbo èdè lọ́lọ́run gbọ́ àwọn kan ní tẹ́ bá fẹ́ kírun sáà Allah kẹ́ ẹ máa sọ Lárúbáwá kò yẹ kẹ́ ẹ ti mọ̀ pé kò kí n ṣe tọ̀dọ̀ sí yín this is common sense ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká ronú irọ́ lásán ní Islam àáfàá tó bá sọ pé gbogbo nǹkan tá a sọ ń bì tí mo ti sọ pé irọ́ ni pé kò rí bẹ́ẹ̀ tó wà ń bì bóyá ní orí X ń bì presently lórí orí X la wà báyìí ní orí X ń bì kó sẹ́ǹdì ó dà pé Zizu yẹn àáfàá mùsùlùmí ni wọ́n kàn sẹ́ǹdì mic kàn sẹ́ǹdì request a máa fún wọn ní mic wọ́n á lè sọ̀rọ̀ pé ibi tá a sọ ń bì ìbò ló jẹ́ rọ́ńbẹ̀ a ti gbé jáde ń sìn pé Kùránì ní tó bá yẹ pé ọ̀dọ̀ Allah lòun ti wá ẹ ò ní rí àtakò kankan a dẹ̀ ti mú àtakò bíi 4 sí 5 jáde tó forí gbára wọn wọ́n fi hàn yín pé kíní yóò tọ̀dọ̀ Ọlọ́run wá ìvẹ́ǹtì tó bá ń ṣẹlẹ̀ Muhammadu kan máa wò pé kíní kí n sọ fún wọn bí a dẹ̀ sọ Muhammadu ló ń sọ̀rọ̀ nínú Quran torí pé ó fẹ́ gbalẹ̀ ó fẹ́ gba Mẹ́kà ṣe mọ̀ pé kí Islam tó bẹ̀rẹ̀ ni wọ́n ti ń lọ sí hajj ni owó ti ń wọlé ìgbà tí Khadija kú tí kò sówó mọ́ tí ebi pa Muhammadu
òun ló wò pọ́nà wo lòun lè gbé gbà báwo lòun ṣe fẹ́ ṣe báyìí ló fi gba Mẹ̀dínà lọ ṣe mọ̀ àwọn Júù ló wà Mẹ̀dínà àwọn Júù ló ń gbà tọwọ́ tẹsẹ̀ ìgbà tó di pé ó ní agbára èrò pọ̀ lẹ́yìn ẹ̀ ó bẹ̀rẹ̀ sí pa àwọn Júù ó gbalẹ̀ wọn ìgbà tó di agbára yẹn ti wà owó yẹn ti wà dáadáa kí ló tún ṣe ó kọrí padà sí Mẹ̀dínà sí Mẹ́kà ìyẹn ìlú bàbá ẹ̀ ó ṣígun lọ bá wọn èèyàn tó kógun jà lú ẹ̀ ó ṣígun lọ bá wọn 10,000 soldiers wọ́n march lọ Mẹ́kà ó dẹ̀ kọ́ńkà wọn ó dẹ̀ gba Mẹ́kà ó dẹ̀ sọ fún wọn pé ṣé a ní ẹ̀ gbọ́dọ̀ sí nǹkan kan àfàlà nìkan tàwa ni Allah òun ni his own family idol the idols of the Quraysh tẹ́ bá wo Quran fúnra rẹ̀ from the spellings of Quran ó yẹ kẹ́ ti mọ̀ pé it is the book of the Quraysh ìwé àwọn Qurayshi ni ṣọmọ ṣé ìran Qurayshi ni wá ní kì í ṣe ìran Qurayshi torí ẹ̀ làwọn Fúlàní they are doing everything to conquer us kán lè sọ fún wa pé ilẹ̀ Lárúbáwá láti wá pé ìran Qurayshi ni wá ǹjẹ́ wọ́n ń sọ èdè Yorùbá ní Lárúbáwá ni wọ́n ò sọ èdè Yorùbá náà ṣé bá ṣe ń múra náà ṣe ń múra ní irọ́ ìmúra wọn yàtọ̀ ṣóúnjẹ tá à ń jẹ lọ ń jẹ ní wọn ò jẹ́rú oúnjẹ wa ṣé irú mú wa yìí ni wọ́n ní ni imú wọn yàtọ̀ ṣé irú irun wa ni wọ́n ní ni ó yàtọ̀ gbogbo nǹkan ló yàtọ̀ mo dẹ̀ fẹ́ kẹ́yìn gbọ́ èèyàn ọmọ Yorùbá tẹ́ bá ń gbọ́ wa gbogbo àwọn tó bá ti sọ ọmọ wọn ní orúkọ Lárúbáwá ẹ lọ yí padà orúkọ burúkú ni gbogbo ọ̀nà tó ń fẹ́ gbà ní pé kí wọ́n ṣàtún ìtàn wa kọ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká dúró ẹ jẹ́ ká jí gìrì kò sí iná kankan o kò sálùjọ́nnà kankan o ẹ̀tàn lásán ni o wọ́n ní àlùjọ́nnà àwọn mùsùlùmí wọ́n máa lọ máa bá obìnrin sùn 72 virgin ǹjẹ́ mọ̀ ìdí ǹjẹ́ kò sẹ́ni tó lè àkáǹtì fún iye obìnrin tí Muhammadu bá sùn nígbà ayé ẹ̀ torí pé àdìsí gan mú wá pé inú aṣọ ẹ̀ wọ́n máa ń rí spam tó ti gbẹ wọ́n máa rí nínú aṣọ ẹ̀ Aisha máa ṣe máa fomi ṣàn tó bá lọ bì kan ó lè sáré tó bá sáré rí obìnrin kan á sáré gbà sí fún wọn ní Muhammadu òun nìkan ó ní agbára ọkùnrin 30 ọgbọ̀n táwọn ìyàwó ẹ̀ bá ń ṣe nǹkan oṣù ó lè bẹ́ran kó sùn èèyàn tó bẹ́ran kó sùn èèyàn tó bá òkú sùn èèyàn tó yẹ pé ó nífẹ̀ẹ́ obìnrin tó bá lọ jagun tó bá lọ pààyàn á pa àwọn ọkùnrin á kó àwọn obìnrin lẹ́rú á máa bá wọn sùn kò yẹ kẹ́ ẹ ti mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ náà kí ló fẹ́ promise yín kọjá obìnrin irọ́ lásán ni téèyàn bá ti kú ṣé spirit tún máa ń bóbìnrin sùn ni èèyàn ọmọ Yorùbá ẹ jẹ́ ká lọ́gbọ́n wa ẹ jẹ́ ká rorí ṣókò spirit tún máa ń le ni irọ́ ni gbogbo kinní yìí ó wá sọ pé ẹ máa bá 72 virgin sùn nǹkan ọmọkùnrin yín máa le síbẹ̀ kò ní wálẹ̀ ṣé nǹkan ọmọkùnrin èèyàn lè le síbẹ̀ kó má wálẹ̀ tí ó bá wálẹ̀ ó máa ro ẹni yẹn iṣan máa já tíṣan bá ti já kò ní le mọ́ irọ́ lásán ni. bàbá mi tíṣan bá ti já problem ti dé nìyẹn. ó ti tán nìyẹn tíṣan bá ti já ó ti tán nìyẹn lẹ́yìn kó dẹ̀ máa fi tọ̀ nìkan irọ́ ni ẹ̀yin tẹ́ tí wàá jóbìnrin tẹ́ ẹ̀ ń ṣe Islam kò sí èrè kankan fún yín nú ẹ òkè wọ́n máa fọ́kùnrin 72 virgin kí wọ́n fẹ́ fóbìnrin wọ́n sọ pé obìnrin ló máa pọ̀ jù nínú náà 72 virgins tán fẹ́ fún àwọn mùsùlùmí aláṣẹ máa dá méjì 70 nínú ẹ̀ ọ̀nà máa lọ kó wá nu náà tó túmọ̀ sí pé gbogbo obìnrin nínú náà lẹ̀ lọ majority of the dwellers in hellfire ọ̀nà obìnrin ni wọ́n. ǹjẹ́ mọ̀ pé Kùránì fúnra rẹ̀ àtàdí tí wàá fi múlẹ̀ yìí pé tó o bá tún wá ṣe Islam o máa tún wá wọná ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe ẹ̀yin náà ẹ jókòó pẹ̀lú bẹ́ẹ̀ ṣe kírun bẹ́ẹ̀ ṣe larí mọ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe gbàwẹ̀ gbogbo nǹkan yìí ló ti ń ṣe tẹ́lẹ̀ o pẹ̀lú gbogbo wàhálà tẹ kóra yín sí nílé ayé yìí ẹ tún wá jóná ẹ tún máa gbanú náà kọjá kí wàá ní kókó nǹkan tí àwọn àfáà máa sọ fún yín pé wọ́n ń kọ iṣẹ́ rẹ̀ lẹ̀ o wọ́n ń kọ iṣẹ́ rẹ̀ lẹ̀ o àwọn màláìkà méjèèjì wọ́n ń kọ iṣẹ́ rẹ̀ lẹ̀ o níbi màláìkà kan wà lọ́tún màláìkà kan wà lósì then what is the essence of this màláìkà tó wà lọ́tún àtòsì tó jẹ́ pé o tún sì máa gbanú náà kọjá. wọ́n sọ fún yín pé bá dọjọ́ àjíǹde gbé yín máa gba ẹ máa dúró ẹ máa gba report card
ẹ máa gba iṣẹ́ yín ẹlòmíì máa wò pé ṣé mo pass mo pass ṣé mo fail mo fail wọ́n máa kó gbogbo yín jọ sínú iná ẹ máa kọ́kọ́ jóná. Irọ́ ni nígbà tí màláìkà kan wà lọ́tún tó wà lósì tẹ́sí mọ̀ pé ẹni yìí èèyàn dáadáa ní iṣẹ́ rere ló ṣe ṣé bí á dẹ̀ máa lọ sí àlùjọ náà ṣé dandan kó tún gbanú iná kọjá ni. Common sense ni lẹ́yìn kan bá wo settings yẹn yín kan máa rí bẹ́ẹ̀ nílà káyè ju Allah fún ara ẹ lọ. Allah máa kó gbogbo yín jọ sínú iná ẹ kọ́kọ́ jóná á ṣẹ̀ wá yọ àwọn tí wọ́n bá yege kúrò nínú iná kí ló fún yín ní assurance bí wọ́n máa kó yín kúrò nínú iná because once tẹ́ bá ti accept Islam it is your passport to hellfire. It is now certain for you you are going to hellfire. It is 100% certain. So wípé iná kan tiẹ̀ tí wá níbì kan kò sí iná kankan níbì kankan ìfẹ́ lọ́lọ́run Olódùmarè ṣó fẹ́ jẹ àsun ni kí Ọlọ́run fẹ́ fi pé kó sun wá kí ló fẹ́ gbà ń bẹ́ẹ̀. Ǹjẹ́ wá mọ kinní kan tí mo fẹ́ kẹ́yin ọmọ Yorùbá mọ̀ ṣé ẹ mọ̀ yí pé àyànmọ́ bá ṣe máa rìn láti ọ̀run àti yan àyànmọ́ wa Ọlọ́run ti mọ bá a ṣe fẹ́ rìn gbogbo bí tá a máa dé gbogbo ìjọ tó máa bí wa títí ibi tí oníkálukú tó máa end life ẹ̀ sí Ọlọ́run ti mọ̀ Ọlọ́run Olódùmarè ti mọ̀ ṣọlọ́run Olódùmarè tó ti mọ kinní yẹn ló máa wá sọ fún wa pé òkè o nǹkan tó kọ yìí ó yá lọ rìn bó ṣe fẹ́ rìn o tó o bá dé kó o wá ṣe kí ni o kó o wá jóná. Common sense ni nǹkan tó bá ti mú ẹ gba religion ó túmọ̀ sí pé common sense yẹ o gbọ́dọ̀ ṣe kí ni o gbọ́dọ̀ gbélẹ̀ o gbọ́dọ̀ gbé common sense yẹ lẹ̀ òun ni túmọ̀ ẹ̀ because o gbọ́dọ̀ máa gba àwọn ọ̀rọ̀ rádaràda ọ̀rọ̀ yìí pé máa bá 72 virgins sùn kéèyàn kan ibo máa wà nínú odò ó máa wà nínú ọgbà kan tójò tí ń ṣàn. Irọ́ ni ẹ̀yin èèyàn wa irọ́ ni gbogbo àwọn pípù yìí dẹ́ni tẹ́ bá wo Saudi wọ́n ti create ọgbà yẹn fún ara wọn níbi tí odò ti ń ṣàn wọ́n ti ń jayé yẹn fún ara wọn. Àtúnwá láyé ẹ̀san whatever tá a bá ṣe ilé ayé náà la máa ti kéré ẹ̀. Tẹ́ ẹ bá wo Muhammadu fúnra rẹ̀ ó kẹsàn gbogbo iṣẹ́ tó ṣe gbogbo ọmọ ẹ̀ ló kú ṣojú ẹ̀. Ẹ̀yin náà ẹ wá dúró ogun tó jà ẹ wá dúró èèyàn tó pa àwọn kan máa ní Muhammadu pààyàn irọ́ ni. Then kí Amzizu tó dé ẹjọ́ is there any other person nísàlẹ̀ bóyá ó fẹ́ béèrè question ni àbí ó jẹ́ àfà táwọn náà fẹ́ sọ pé àbọ̀n jẹ́ Muslim tó ń sọ pé nǹkan tá a ti sọ ń bì bóyá léèní la sọ ni o àbá ti sọ tẹ́lẹ̀ wípé irọ́ ni kò rí bẹ́ẹ̀ níbi ṣe là ń mislead àwọn èèyàn kó send request kò ń ṣe fault àwọn èèyàn wa yìí náà àwọn tó jẹ́ proud Muslim yìí náà wọ́n mislead wọn ò dẹ̀ lè ṣe research fún ara wọn. Àwọn kan wà nù wa tó yẹ pé anything táwọn àfà bá ti sọ la máa ń believe. Ẹ wo àfà kan ó ní bẹ́ẹ̀ ló ń sọ nínú Al-Quran níbi kinní kan ẹ̀yin obìnrin ẹ máa borí ẹ máa ṣe kinní kan irọ́ dẹ̀ ni Ọlọ́run kan ló ń sọ̀rọ̀ nínú Quran 1 Allah ló ń sọ̀rọ̀ nínú Quran 2 Allah kan ló sọ pé káwọn obìnrin máa borí Muhammadu Umaru ló sọ bẹ́ẹ̀ fún Muhammadu pé Muhammadu àwọn obìnrin yẹn tí mo máa ń rí yìí ò ṣe jẹ́ kán máa borí jẹ́ káwọn obìnrin yẹn máa borí káwọn èèyàn yóò rójú wọn irọ́ bóyá jẹ́ nìyẹn àmọ́ wọn ò ní sòdodo fún yín. You all need to research ẹsẹ̀ ẹ̀ka tiẹ̀ wá wò ṣó wá possible ṣé bẹ́ẹ̀ náà ni Ọlọ́run wá kórìíra wa tó kọ́lọ́run wá wò ṣùnṣùn wípé òkè o mo dá yín o mo fún yín ní èdè Yorùbá o àmọ́ tẹ́ ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ máa kọ́kọ́ lọ kọ́ èdè Lárúbáwá ẹni tẹ́ ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ kọrí sí ilẹ̀ Lárúbáwá mo dẹ̀ dá yín sí ilẹ̀ Yorùbá ṣọlọ ẹ kẹ́ ti mọ̀ pé Ọlọ́run yẹn ń ṣe Ọlọ́run wa náà Ọlọ́run ṣàbòsí náà ìkànnì irú Ọlọ́run tó bá ṣe bẹ́ẹ̀ ibẹ̀ lẹ máa ti mọ̀ pé no Allah ò kì í ṣe Ọlọ́run tọ̀dọ̀ tiwa. Ó ṣe máa dá wa Yorùbá tó máa ní káṣẹ̀ kọrí sí Saudi ká máa kó wa lọ Saudi wọ́n tún wá fi sínú òpó ẹ̀sìn Islam nígbè dandan fún ẹ tó bá ti lówó kò yẹ kẹ́ ti mọ̀ pé cash out ni it's a business ni ẹ̀yin èèyàn wa jẹ́ ká jí náà
You don't need religion to be okay. Pé bóyá kò ní religion kò ló máa fún ẹ morals now. It is your culture. Òun ló jẹ́ náà fi fẹ́ bàjẹ́. Ẹ wo báwọn obìnrin wa ṣe ń ṣe ń sìn. Kò sí nǹkan tó fà kọjá pé wọ́n ti bà àṣà wa jẹ́. Èèyàn wẹ̀yẹ ká jì. Irọ́ ní Islam. Irọ́ ni. Mo mọ̀ pé kò rọrùn fún Mùsùlùmí mi ẹ ti pẹ́ nídìí ẹ̀sìn yẹn. But it doesn't mean anything. Torí tó o bá tètè kúrò nínú ẹ̀sìn yẹn, wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá. Wá dẹ̀ mọ̀ pé Islam population ni wọ́n. Population is a game of number. Population náà ń wá. Ibi tí àwọn Mùsùlùmí bá ti pọ̀, kò sálàáfíà nílùú yẹn mọ́. Wọ́n á máa kírun ní ojú títì. Wọn ò fẹ́ mọ̀ bóyá emergency kan lè wà. Wọ́n fẹ́ gbéyàn kan lọ sí, wọ́n fẹ́ rush èèyàn kan lọ sí hospital. No, kò kàn wọ́n. Wọ́n ní àfi káwọn sin Allah yẹn lójú títì. Ó yẹ ká ti mọ̀ pé lórí burúkú Allah yẹn náà. No, ó yẹ kẹ́ ti mọ̀ Allah tó máa sọ fún yín pé àbí kẹ́ ẹ máa block ojú ọ̀nà, kẹ́ ẹ máa fi tiyín, kẹ́ ẹ máa fi inconvenience àwọn ẹlòmíì. Ó yẹ kẹ́ ti mọ̀ pé lórí burúkú ni kò lè jọ Ọlọ́run láéláé. Láéláé. Kẹ́ ẹ máa kírun lójú títì, kẹ́ ẹ máa block ọ̀nà. Téèyàn bá tún sọ̀rọ̀, ẹni tó bá sọ̀rọ̀ kẹ́ ẹ pa. Ẹni tó bá fi Islam lẹ̀ kẹ́ ẹ pa. Ó yẹ kẹ́ ti mọ̀ pé ẹgbẹ́ òkùnkùn ni kinní yìí náà. Tó bá pé bí ilẹ̀ Yorùbá ṣe rí tẹ́lẹ̀, ẹni tó bá ti fi nǹkan tó ń ṣe lẹ̀ kan pa, ìjà máa rí, ǹjẹ́ èèyàn kan máa gbà Islam. Àmọ́ àwọn bàbá wa gbà torí pé ìfẹ́ ló gbèfẹ́ dání. Wọn ò dẹ̀ kí ń múyàn ní tipátipá. Wọ́n wá ní ẹ̀yin ọmọ. Tó bá pé bẹ́ẹ̀ náà ni kò sí wàhálà. Ẹ lọ kéwú káwò nǹkan tó wà nínú ẹ̀. Everybody ti wá lọ kéwú sí ìtumọ̀ kéwú yìí ti wá ń ta. Nǹkan tó yẹ káwọn àáfàá wá ṣe fún wa ní pé kéwú yìí o, bẹ́ẹ̀ irọ́ ni o. Ẹ jẹ́ kí o gbọ́ káyọ̀tì lọ padà sí nǹkan tá à ń ṣe tẹ́lẹ̀ o. Káyọ̀tì padà sílé o. Káyọ̀tì lọ ká tún ìlú wa ṣe o. Ẹ jẹ́ kí o gbọ́ àṣírà wa lọ́kàn o. Irọ́ wọn ò ṣe yẹn. Ṣé làwọn náà tún brainwash àwọn èèyàn torí pé wọn ò níṣẹ́. Ìdí Islam náà ti ń jẹ. Ìdí Islam náà ti ń jẹ, wọn ò níṣẹ́. Àìmọye àfáà àti rí nígbà tẹ́ bá ní kí n fi kíní ilẹ̀ kí ni mo fẹ́ máa jẹ. Ẹ̀yin náà ẹ̀dẹ̀ wo bí ìlú wa ṣe rí. Ṣé bá ṣe fẹ́ máa bá a lọ lélẹ́yìí. Wọ́n ní iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa. Ǹjẹ́ a lè ṣiṣẹ́ àgbẹ̀ ọ̀hún mọ́ báyìí? Ẹ̀yin ilẹ̀ ò mọ̀ pé ogun ti wà nílẹ̀ Yorùbá. Àwọn ará bíi wọ́n ti pa àwọn àgbẹ̀, wọ́n ti lé everybody kúrò lóko. Wọ́n fẹ́ ká depend lé oúnjẹ tó ń wá láti ọ̀dọ̀ wọn. A ní lè dáko. Tá a bá ti lè dáko tí ò sóúnjẹ mọ́, a máa depend lé wọn. Wọ́n wá ní kóúnjẹ wá mọ́. Wọ́n máa stop oúnjẹ yẹn. Ebi àwa máa pa everybody. Ibẹ̀ lẹ́sẹ̀ máa mọ̀ pé wàhálà ti dé. Àmọ́ kó tó débẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká dira wa. Normally tó bá pé lóòótọ́ original ni Quran, confirm ni Quran. Ó Quran lẹ́sìbẹ̀ káwọn Fúlàní dẹ̀ má débẹ̀. Ẹ̀yin èèyàn wa irọ́ ni. Wọ́n máa sọ fún yín pé ẹ lọ da nǹkan tẹ́ ẹ jogún bá, wọ́n á ní kẹ́ lọ dànù. Ẹ má dànù o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yìí ẹlòmíì tó ti gba Islam. Àwọn àfáà máa lọ bá wọn ní tó ayé babaláwo ni àbí oníṣègùn kan. Wọ́n ní ẹ dá kínní inú. Àwọn òwe àkáǹtì tẹ́ni yẹn jogún, àwọn àfáà yẹn máa gbà. Òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yẹn ń lò sí yìí o. Tó ń sọ fún yín pé Allah ni Allah kọ́ o. Gbogbo àwọn ìwé agbára, account, iṣẹ́ oníṣẹ́ wọ́n ti gbà sọ́wọ́. Àwọn yẹn ti gba Islam, wọ́n ti gbé kúrò fún, wọ́n ti gbéwèé lásán lé wọn lọ́wọ́. Ẹ̀yin ilẹ̀ ò mọ̀ pé àwọn àfáà ń lo àdó. Tá àfáà bá mọ̀ ìpé Quran ṣiṣẹ́ ìjó máa lo àdó. Mo sọ fún yín nígbà tí mo wà nílé kéwù náà tíjà ṣẹlẹ̀. Àfáà mi wọnú ilé, ó dẹ̀ lọ àwa òkú mọ̀ ṣe bá ṣe kéré, ó dẹ̀ lọ lo ìfúnpá. Ibi tó ti ń nawọ́ pé tó wá bí ẹja súnmọ́ mi tó ń nawọ́ báyìí má bọ̀ tó wá bí ẹ. Ibẹ̀ ni ìfúnpá yẹn ti wálẹ̀. Everybody pariwo àfáà. Ẹ̀yin èèyàn wa irọ́ ni. Àwọn àfáà yìí mọ̀ pé òfúùtù fẹ́ tẹ̀ àṣà tí ò ní kán ní Quran. Ìwé lásán ni ìwé ìtàn àwọn Kùréṣí. Kò ní nǹkan kan ṣe.
kò lè gbà wá là, ó máa bayé wa jẹ́ ni. Gbogbo aburú tó ń ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá yìí kò sí nǹkan tó fa ẹ̀sìn ni o. Ìjọ tá a bá ti gbọ́n, tá a ti fi ẹ̀sìn sílẹ̀, tá a ti mójútó àṣà àti ṣe wa, tá a ti honour àwọn ancestors wa, wọ́n máa dúró tì wá o. Gbogbo ogun wa pátápátá ló máa bá wa ṣẹ́. Ẹ̀yin èèyàn wa, mo sọ yìí, mo dúró tá a bá ríyàn tó bá fẹ́ sọ̀rọ̀ kó. No going back ni. Èmi sọ fún yín pé gbà wo ni mo lè mi ò máa kókó owó ní mi ò mọ̀ bọ́ mo mọ̀ wípé gbogbo ògo tọlọ́run ni. Ọlọ́run wà lẹ́yìn wa o, I'm telling you. Bẹ́ẹ̀ ni. Mo láti pọ̀ tó, bọ̀ ọ̀nà tá máa fi pọ̀ yẹn, ọ̀nà ara lọ́lọ́run máa ń gbà ṣe nǹkan ẹ̀. Ó dìgbà tí ọpọlọ wa tó bá ṣí kalẹ̀. Ó dìgbà tí a bá kọ́kọ́ gbé ọ̀rọ̀ ẹ̀sìn náà, àti ó dìgbà tá a bá gbé sílẹ̀ báyìí ká kọ́kọ́ dúró ti ìjọ́mọ ènìyàn bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Yes, bèbí ti ṣẹ́ ojú. Olú Ìwó ó ti fa wèrè lọ́yàn. Ó ti wá bá wa jí àwọn, ó ti ń bá wa jí wọn, ti ń bá wa jí àwọn youth wa, ó ti ń bá wọn jí wọn níbi tán sùn sí. Ọ̀rọ̀ yẹn ó ta Elédùmarè tó ní ilé ayé tó lọ́run. Ọ̀rọ̀ tí Olú Ìwó sọ ó ta létí. Ó wá fi lọ jí gbogbo, ó ń jí wọn sí yín o. Alámọ̀dé bẹ̀sẹ̀ bọ ìgbà ó ní èmi ò mọ̀. Ó ń jí wọn gbogbo àwọn tán ti ń fẹnu pẹ̀gàn wípé kí ló ń jẹ́ Yorùbá nation, ibo lẹ̀ ń lọ kílẹ̀. Àwọn gan tún ti lọ ń jí ẹlòmíín sìn. A máa rí ìtúsílẹ̀. Ó ti di dandan. A máa rí ìtúsílẹ̀ torí wípé kí ni tí ẹnu wa bá ti kò, tí èdè wa bá ti ń jẹ́ bákan náà, ó lè má jẹ́ 100%, but tá bá ti ń rí bí 60, 70, bóyá bí 10 la wà ń sìn tàbí 5 gan. Ìgbà yẹn la máa lè ṣe think Yorùbá first. Bó a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bó ṣe ń ṣẹlẹ̀ ní left and right, gbogbo ọ̀nà bí tó dẹ̀ ti lè ṣẹlẹ̀ nìyẹn tó fi máa jẹ́ wípé a fi lè máa gbọ́ra wa ní àgbọ́yé ńsìn tí ẹ̀sìn yẹn tí ò ní máa bò wá lójú. Èmi ò lẹ́sìn tí mo fẹ́ pè èèyàn kankan sí, èmi ò lẹ́sìn, free thinker ni mí. Mo mọ̀ pé Ọlọ́run wà ní, mi ò lọ church, mi ò lọ sí ilé ìjọsìn, mi ò lọ ilé ìlejì, mi ò lọ ilé kinní kan, mi ò lọ mọ́ṣáláṣí tó ti yé yín sìn. Mi kò sí pé kó tiẹ̀ kọ́kọ́ mọ̀ wípé ta ni ẹ́, kò yé yín sìn. Èèyàn bá ilé ayé lèèyàn ti wá bá ẹ̀sìn. Bọ̀ṣẹ́ ni ó ti léètì fáwọn kan o. Bẹ́ẹ̀ ni. Àwọn bíi 60s, àwọn sisters wa, àwọn brothers wa, àwọn tó jù wá lọ yẹn. Ó ti léètì, ní kò léètì fún yín. Ẹ̀mí ẹ máa wò ó ti yín. Bọ̀ ẹ má fẹnu fọ́ nǹkan tó wà nílẹ̀ yìí. Tẹ́ ẹ bá lè ṣe, ẹ jẹ́ káwọn tó bá máa ṣe yìí, ẹ jẹ́ kán ṣe é, kẹfàdúrà máa sì wọ́n. Ẹ má wá máa sọ wípé ṣé ìjà ẹ̀sìn rere yìí kò ń ṣe ìjà ẹ̀sìn, wọ́n fẹ́ gba ilẹ̀ yín. Gbogbo ẹni tó bá sọ wípé ìjà ẹ̀sìn ni kìnìkan, èmi ò ní fèpèlé, bọ̀ tó nítọ̀hún yẹn kó gbé sẹ́ǹsì ẹ̀ sílẹ̀. Mi ò rò pé bóyá èèyàn kan mú lẹ́tà wá bá yín sìn pé ẹjọ́ ẹ torí Ọlọ́run dẹ̀ wá pààrọ̀ ẹ̀sìn ẹ. Torí ẹlòmíì wà, àyàfi tán bá kó igi sí létí gan kò ní tí gbọ́ nǹkan tá à ń sọ yìí máa wò pé ṣọ́fẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn kan léléyìí, wọ́n fọ̀rọ̀ ẹ̀sìn wá gbalẹ̀ lọ́wọ́ wa ni. Wọ́n fi wá sọ àwọn èèyàn di oníṣẹ́ elébi, kànga ló ń wà fún wọn kiri ìgboro. Wọ́n àná kó wá fún wọn láti Saudi, wọ́n wá kànga fún wọn. Olówó kan láàrin òtòṣì 100. Nǹkan tó di wípé Olú Ìwó jọba o. Àwọn ọmọ kóòtù òjíire báwo ló ṣe rí lẹ́yìn ìgbà tó jọba tán? Báwo ló ṣe rí? Torí òun ló Ọlọ́run lò gẹ́gẹ́ bí olùtísílẹ̀. Ẹ̀yin lè má mọ̀. Ọ̀rọ̀ tó sàn lọ́rọ̀ ló máa ń yọ idà ló àpò. Òun dẹ̀ ló tún máa ń yọ kùmọ̀, ló tún máa ń yọ òbí, ló tún máa ń yọ nǹkan tútù bó bá ṣe jẹ́. Ẹ bá mi tún ṣe, ẹ bá mi parí ẹ̀ lọ, ẹ bá mi parí ẹ̀ lé. Mo kí wa lẹ́ẹ̀kan sí pa bójú ọjọ́ ṣe rí ẹ̀yin ìyá bàbá ẹ̀gbọ́n àti àbúrò. Èmi ọmọ yín olólùfẹ́ yín Ayé Ọpẹ́ ọṣẹ ọlọ́dọ̀ tí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ayé Ọpẹ́ máa yọ fún wa. Nǹkan tẹ́mi máa sọ ni wípé ẹ má